ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ́dọ̀ owó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umura Ali Yusuf International Travels and Tours ní kọ́ bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọn gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ọmọgbọ́n wa ò tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wa ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ̀ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀mọ̀ pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. torí ọjọ́ kan bọ̀ tó máa gbénu àwọn oníṣẹ́ ṣó ẹ wá ń ṣe àkàdé ló máa ń bèrè pé ṣe fẹ́ ta lẹ́lẹ́ yín ibi tẹ́ ẹ̀ tí lò ó tún bèrè lọ́wọ́ yín èdè èdè tí wọ́n wà rí fí o kẹ́nìkan dé chọ́ọ̀ṣì lọ́la ni ó ní hallelujah òun fẹ́ ran chọ́ọ̀ṣì lọ́wọ́ ok jọ ẹ lọ dúró sílẹ̀ jẹ́ ká parí ẹ̀sìn wa sùtà bá dẹ̀ parí ẹ̀sìn kí ló fẹ́ fi ran chọ́ọ̀ṣì lọ́wọ́ kí ni chọ́ọ̀chì ké wá bá ẹgbẹ́ kò fi ràn án lọ́wọ́ ṣé chọ́ọ̀chì ń kọ́lé lọ́wọ́ ní àbí chọ́ọ̀chì yarọ chọ́ọ̀chì ní bp àbó ní diabetes ó yẹ ká mọ̀ kóbìnrin kan ló lé dọ́dọ̀ wa ó yẹ ká ló bá gbẹ́nu ọ̀nà ló gbà wá fẹ́ǹsì pẹ́ká pé líle jáde torí à níṣòro. but àìlè ògùn happen in most churches now. ẹ sọ èmi ní bí àrẹ̀sẹ̀ bẹ́ẹ̀ mi mọ̀ sí pé mọ́lá àwọn tó yà wèrè gbọ́ ọ̀dẹ́ wà nínú ní pásítọ̀ ọ̀dẹ́ wà nínú tíṣà ọ̀dẹ́ wà nínú láńlọ́ọ̀dù ọ̀dẹ́ wà nínú tọkọtaya náà àti bára ní tí àlè ìyàwó ẹ̀ á fi mọ́tò gbé wá sílé á ní ọ̀gá àwọn tó ń sọ yẹn nìyẹn ó ṣèdè láti Saudi àjọ lọ Saudi aláràfà ẹ̀ ẹ̀yìn tó fọmú gbé sókè ó ní máàkà má dínà ó ti gbàgbé yẹn tẹ́lẹ̀ òyìnbó ẹ̀yẹn tí ó dàbẹ̀ pé ìwé tó ṣètò lọ́kà yẹn ó mú ẹ o how do we get to this wọ́n rú bó ṣe bèrè question ìjà lọ́wọ́ rú èmi tèmi mo wá mọ́ọ̀lù ẹ̀ mo ṣe bọ́ọ̀sì mo ta gúgúrú mo tẹ̀pà mo ta ẹran ọ̀gbẹ́ mo ṣe fumigation. But sir, how do we get to this. Sir, the question came because barely monthly now la fi ń rí fuel increment. ó láti wá nǹkan kan dá gbójúlé nìyẹn. It was not like this before. It has to be so. Okay, when you Shell is leaving, all these big oil companies are leaving. ọmọ tó fẹ́ rù yín lẹ̀ fún yín náà ó dàbẹ̀ ẹni tó léyàwó ẹ̀ lọ nítorí pé ó nag ó yàwó òun yìí ti burú jù ẹni tó tún wá lọ bá pàdé nígbà tó tún lọ sí eré ìyànàbájà ó jẹ́ ẹni tó ní wárápá but ó dress kan lọ́jọ́ yẹn wọ́n pàdé rà ní pàtí wọ́n yọ wọ́n gbádùn wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tó di lẹ́jọ́ fẹ́ máa sinra wọn lọ wárápá ẹ̀ mú lọ́nu mọ́lẹ̀ lójú títì wọ́n ní wọ́n sọ pé aṣọ kan lẹ́jọ́ ẹ̀ dúró gbèsè àwọn ẹ̀ dúró ti kẹgbẹ́ ẹ̀ dúró gbà òun wá sí ìkìtẹ́ ìmọ̀ àkójọ lè bá ẹ sọ̀rọ̀ then after 1 hour ó padà sáyé àwọn oníṣẹ́ kò sí nǹkan tó ṣe àwọn kí ló máa sọ fún wọn ní kò sí kò fọgbọ́n kẹ sínú mọ́tò kò lè yìí wàá padà wàá báyà ọ̀họ́ ṣe ní wọ́n máa tó padà wá nígbà nǹkan tó jù mí rí mi ò tí lè sọ sí wọ́n á ń bèrè how do we get to this nígbà tí middle class ti kúrò Nàìjíríà ó ti kúrò ní time gohan Ọbásanjọ́ ò bá middle class èèyàn kan mú ó sọ Operation Feed the Nation ó sọ di Ọbásanjọ́ farm then ẹnìkan fẹ́ wọlé third time Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí gbé $10,000 ó ń pín káàrin fún àwọn delegate lótẹ́ẹ̀lì níbo ló ti ń yọ third time ṣé third time ní àbúrò àwọn àbọ̀nfra ẹ̀gọ́ ó ti ṣe military head of state ó ti tún ṣe 2 times civilian
ẹ jọ sá kí ló ṣe fẹ́ ṣe fún wa kí ló tún fẹ́ ṣe fún wa o fẹ́ yàwó for 18 years kò bímọ o ṣe wá jẹ́ commissioner of police ọ̀gá ìyàwó ẹ̀ tún ní kó fún ní 10 years sí wọ́n ní kó lọ wá sùn láyé nígbà tó dẹ̀ mọ̀ pé ìwọ ni kì í ṣe pé ìwọ ló kó ẹ̀kú ìwọ ni ò látọ̀ ẹ lọ try me ní bó tẹ̀ jẹ́ junior police officer kan mo wọlé káwọ́ òun náà máa dára ẹlẹ́bi ń sìn wọ́n ní báwo lẹ ṣe ṣe pẹ̀lú ẹ̀ tó bímọ ẹ̀ ó jọ ọkùnrin yẹn ṣé kò ní kẹ́rù ẹ̀ so ìwọ á béèrè pé how do we get to this èló ló wà lọ́wọ́ ìgbà tó má rì èló ló wà lọ́wọ́ má ìgbà tó má rì inú ilé wo lẹ má rì sí ṣé mo ti wá bá àwọn kan lẹ́kọ̀ọ́ ìrírí tí mo sá kúrò ń bẹ lọ́jọ́ kejì that was 1991 nígbà tí ma fi débẹ̀ ẹni yẹn gbà mí lálejò ẹ̀gbọ́n mi ni mo ṣàrí pé yàrá kan láṣọ àwọn ọmọ pé báàgì mi wọlé àwọlé ṣùgbọ́n tó dẹ̀ wá di lálẹ́ dáfẹ́ sùn mọ̀ ní pé gbogbo palace ṣíà wọn kàn hàn jẹ sára kan náà ni àbọ̀n fẹ́ ṣe studio ni àwọn ọmọ ṣáà sí mi sọ pé mi ò gbádùn ṣùgbọ́n tó dẹ̀ yálẹ̀ ẹ̀gbọ́n mi wọn ní wàá sun bí ọmọ náà bọ̀dà ṣé ibi tẹ̀tí wá ilé ọdún rẹ̀ tán lẹ́wà lẹ́kọ̀ọ́ ayé yín ò dá sa gbádùn àmì onílé sùn máa jòkó tilẹ̀ máa mímọ́ ni o má kà mí máa tó máa sunú léyìí pẹ̀lú dáwọn ọjọ́ kejì even slippers tó kó fún wọn láti kó fún ṣùgbọ́n ẹni téèyàn bá gbé dàgbà lọ́dọ̀ ẹ̀ ìwà ẹ̀ ló máa wo èmi dẹ̀ wá sẹ́kọ̀ọ́ láti wá dèèyàn bó jẹ́ gọ́tà la fẹ́ kó máa kó dáadáa bó dẹ̀ jẹ́ títì la fẹ́ wú bó dẹ̀ jẹ́ sọ́kàwé gbogbo ẹ̀ ni mo ṣe o mo tún tọ̀gẹ̀dẹ̀ ní kòsì market mo tẹ̀ràn ọ̀gbẹ́ mo ṣe fumigation mo ṣe boxing then ibi tẹ́nì kan ti fẹ́ kọ́ mi kọ́ bá kọ́nà mo ṣe accountant ní 72 ọ̀pẹ́ bí in the fashion house mo kú máa ṣẹ̀ṣẹ̀ dé magi fashion náà pé ó dẹ̀ gorí table ní afẹ́ṣẹ́ auditing màá da ọ̀gá mi tó gorí kíní kan ọkàn fowó kún owó mi bọ̀bọ̀ ṣe ń fi kún owó mi mò ń tọ́jú ẹ̀ mú owó mi ṣùgbọ́n tó yá lógun table tó lóun fẹ́ ká kan lókè madame ẹ̀wọ́ gbádà ẹ̀dẹ̀ ní kí n máa wò kì pẹ̀lú àwọn ò ní rán mi níṣẹ́ tí mi wá sí kó wá ṣe o mo yá fi table yẹn lẹ̀ mo wọ títì mo ṣe lọ́n tèmi ni ìwọ wá ń bèrè how do we get to this